Comrade Rotimi Olúmọ nígbà tẹ́ wà pẹ̀lú Ìbà Gani Adams ní ẹgbẹ́ OPC Ìbà Gani Adams kí ló fàjà láàrin ẹ̀yin àti Comrade Akínpẹ̀lú Adésínà? Ìgbà tí mo wà pẹ̀lú Gani Adams tí mo jẹ́ state coordinator nígbà yẹn èmi àti Comrade Akínpẹ̀lú ọ̀rẹ́ ni wá. Gbogbo ìgbà tí àwọn ààrẹ Sani Arógundádé táwọn ti depart pẹ̀lú Gani yẹn pẹ̀lú Gani Adams yẹn Ṣínà Akínpẹ̀lú náà tẹ̀lé wọn lọ. So by then èmi àti ẹ̀ akọ́kọ́ ṣe gbogbo ògùn ọbẹ̀ tìgbà tó yá ayíra wa parí ẹ̀ ó ń kí mi èmi náà ń kí torọ́ rẹ̀ ni wá. Bí mo bá a sọ nígbà náà wípé ó jẹ́ kí n gbìyànjú láti parí ohun tó wà láàrin òun àti Ìbà Gani Adams. So kó tó di wípé ti tèmi náà dé tí mo kúrò nínú ẹgbẹ́ Gani padà wá jọ ẹ̀wọ̀n. So ẹni àti Ṣínà Akínso níjà kò sí àtẹ láàrin mi àti ẹ̀ bí mo ṣe máa ń sọ̀rọ̀ náà tó bá pàdé mi á kí mi èmi náà kí á béèrè fámìlì mi náà béèrè fámìlì ẹ̀ so kò síjà kankan níbẹ̀. And then ìgbà tí adẹnu OPC New Era àwọn Ṣínà ti wà mẹ́ àwọn tó dé Ṣínà pẹ̀lú àwọn tó bá wa ṣe mítì bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta not only Ṣínà Akínpẹ̀lú ẹni tí ó kúrò ní ipò tẹ́mi tó gbapò nínú ẹgbẹ́ Gani Adams tá à ń pè ní Comrade Adéọlá òun náà ti wà nínú OPC New Era. So òun àti Comrade Adéọlá yìí ni wọ́n jọ wá bá wa ṣe mítì èmi àtàwọn executive mi wípé àwọn nídìí wa àwọn nídìí mi láti gbé kí wọ́n nídìí structure àwọn ní Ọ̀yọ́ state yìí. So ìgbà tó dẹ̀ ní pé a gbà láti join ẹgbẹ́ yìí a lọ sí national meeting irú èyí tí wọ́n ṣe lé ní Tuesday nílùú Èkó every Tuesday làwọn OPC New Era náà máa ń ṣe national meeting wọn bí a ṣe ń ṣe nínú ti ẹgbẹ́ Gani Adams bẹ́ẹ̀ náà ni àwọn náà ń ṣe national meeting wọn NCC meeting National Coordinating Council meeting tiwọn náà ní ìjọ Tuesday nílùú Èkó bákan náà. So èmi àtàwọn ìgbìmọ̀ mi tó jẹ́ state executive mi a lọ fíṣítì national meeting wọn. Ìgbà tí mo wá débẹ̀ ni mo rí pé Ṣínà as a person tí ó ń pàrẹ̀dẹ̀ ara ẹ̀ fún wa nígbà náà wípé national PRO ẹgbẹ́ OPC New Era lòun mo rí pé ìjà wà láàrin òun àti àwọn ìgbìmọ̀ tó jẹ́ ẹgbẹ́ OPC New Era ìjà wà láàrin wọn because ìgbà tá a débẹ̀ níjọ́ yẹn mo rí pé wọn ò gbà kí Ṣínà Akínpẹ̀lú wọlé eléyìí ló wá mú kí n tọwọ́ bọ̀ wípé àwọn tí ó jẹ́ atọ́kùn wa síbí nìyí kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ajẹ́ pé pé láti bí ọdún méjì pé Ṣínà ò wá sí national meeting táwọn ṣe níbí pé ó ti wà ní under suspension wáyé tí òkòkò wá clear suspension tó tún wá ń bá àwa bọ̀ wá sí Èkó pé di eléyìí làwọn ò fi gbà wípé kí ó wọlé and I plead for him pé kó wo tètè wáyé wọ́n ní kó wọlé bẹ̀ kó gbọ́dọ̀ sọ̀rọ̀ àti ó wọlé ńjọ́ yẹn tá a fi bá wọn sọ̀rọ̀ ní ìlú Èkó tá a fi padà wá sílé èyí tí mo rí mbẹ̀ lẹ́yìn ìgbà tá a padà wá lé ni pé mo pe Ṣínà as a friend wípé the issue tó wà láàrin ìwọ àti ààrẹ Abdulrasaq Arógundádé kí ló dé tó lọ clear níbo mo gbà nímọ̀ràn pé kó jẹ́ kí n bá òun lọ kí n dẹ̀ wá àwọn ọ̀tọ̀kùnrin èèyàn kí wọ́n tẹ̀lé wa láti lọ paná n tó jọ mọ́rọ̀ suspension yìí ó ní kí n má wọrí pé tó bá tásìkò gbà yẹn ìyẹn ló ń lọ tí àwọn oríṣiríṣi nǹkan míì dé bá ń bẹ̀ ọ̀pọ̀ ìgbà tí wọ́n wà nílùú Èkó wọ́n á máa sọ̀rọ̀ pé Ṣínà lọ grand interview lórúkọ ẹgbẹ́ pé ẹni tó wà ní under suspension pé wáyé tó ń sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ tí wọ́n ti suspend ẹ nínú ẹ̀ so wọ́n dẹ̀ gbìyànjú wípé tèmi tí pé kí n lè paná ọ̀rọ̀ yìí kó tó di pé ọ̀rọ̀ yìí wá búrẹ́kẹ́ báyìí so èmi àti Ṣínà kò sí láàrin wa ọ̀rẹ́ ni wá àdéhìí wa tá à ń bára wa sí. Comrade Rotimi Olúmọ ní báyìí a rí ìwé kan tó ti ń lọ káàkiri léyìí tí ẹgbẹ́ OPC New Era ní national tẹ́ni wípé kí Comrade Akínpẹ̀lú Adésínà kí wọ́n mọ̀ pera wọn ní ọmọ ẹgbẹ́ OPC New Era mọ́ ìgbà tá a sì kàn sí Comrade Adésínà Akínpẹ̀lú àwọn náà sọ pé kò sí ní tó jọ ọ́ wọ́n tiẹ̀ ní tí ó ń fa áwọ̀ gan-an òun ni pé ọdún mẹ́jọ eléyìí tí ààrẹ Rasaq Arógundádé tí gbogbo èèyàn mọ̀ sí Saddam tó jẹ́ ààrẹ OPC New Era ti lò wọ́n ní ó ti pé sáà wọn ti tẹnubodò rèé mú mi ó ti yẹ kí ẹgbẹ́ yín yan ẹlòmíì sípò pé ní tí òfin ẹgbẹ́ yín sì sọ ni pé ẹni tó bá ti ààrẹ wá tó sáà kìíní ọdún mẹ́rin ẹ̀ẹ̀kejì ọdún mẹ́jọ lèèyàn lè lò lẹ́yìn ọdún mẹ́jọ o kẹlòmíì náà bọ́ bẹ̀ kí ló ń ṣẹlẹ̀ láàrin ààrẹ ẹgbẹ́ àti Comrade Ṣínà Akínpẹ̀lú àti alénilẹ́gbẹ́ gan pàápàá sílẹ̀ fún pàì. ẹ ṣe àtọkùn
wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ olókè lẹ kíyèsí ẹ̀ bá tẹjú mọ́sàlẹ̀. Nígbà tí mò ń sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ní kó tó di wípé àwa gan darapọ̀ mọ́ wọn. Ṣínà Akínpẹ̀lú Comrade Ṣínà Akínpẹ̀lú ó ti ní ìlú pẹ̀lú ààrẹ àti àwọn ìgbìmọ̀ wọn nílùú Èkó. Aláàárẹ̀ tí ó ń ṣòjòjò tó sì kàmí àfàìmọ̀ pé tó bá tẹ́jú ẹ̀ fún ọ̀gá ìmọye ọdún tí ò bá ti gbọ́ ìwòsàn ní tó padà já sínà ni pé ó lè mẹ́mìí dání tó kú. Ìgbà tí Ṣínà fúnra rẹ̀ tó mọ̀ pé wọ́n suspend o out of the organization tó jẹ́ tí OPC inú ẹ̀rà yìí. Àkọ́kọ́ tí ò yẹ kó ṣe ń bẹ̀ ni pé wípé wọ́n ń gbàdé ó tó wọ́n tó bá ń sọ̀rọ̀ wípé ọdún mẹ́jọ pé èmi ń gbà táwọn wọnú ẹ̀ lọ́dún mẹ́jọ tó pé ìgbà táwọn ò tí ì wọnú ẹ̀ ọdún mẹ́jọ ò sáà pé kí ló dé ìwọ tí wọ́n suspend ẹ̀ in any organization ààrẹ ẹgbẹ́ òun ló ní agbára tó jù lórí ẹgbẹ́ lẹ́yìn ẹ̀ ní àwọn ìgbìmọ̀ tó rọ̀gbà yíká ó dàbí ọba ní ìlú tó bá ga sí gbogbo alamọ̀ ní ìsìn pé Olúbàdàn ni bàbá gbogbo Ìbàdàn lẹ́yìn ẹ̀ ló kan gbogbo àwọn olóyè wọn bí ọ̀tún òsì ànọ́bà ò ní pé méjì nílùú bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ẹgbẹ́ ààrẹ ẹgbẹ́ ló lórí ẹgbẹ́ and in tí ààrẹ ẹgbẹ́ bá fẹ́ tó bá fẹ́ ó máa ń sábà tètè fi ìdí múlẹ̀ torí pò ní olórí ẹgbẹ́. Ìgbà tí Ṣínà mọ̀ wípé ààrẹ Rasaki Arógundádé ó ní ààrẹ ẹgbẹ́ OPC inú ẹ̀rà tó dúró dègbà tí sáà wọn fẹ́ lọ tán kó tó lọ clear suspension ni kí ló dé tí ò lọ clear suspension before kó tó di pé sáà wọn lọ and then ní paramilitary organization irú ẹgbẹ́ ìta wáyé aláǹkọ́pì àwọn ẹgbẹ́ jagunjagun ọ̀gá pé ní social cultural organization ìwọ kọ́ ni wàá sọ fún ààrẹ tí sáà wọn bá pé wípé sáà wọn ti pé ó ní àwọn ìgbìmọ̀ tí wọ́n rọ̀gbà yí wọn kó and then the issue of ààrẹ táwọn ààrẹ tó ààrẹ ò tó òun kọ́ ni ìbẹ̀rẹ̀ òun kọ́ ni genesis issue problem tí Akínpẹ̀lú ní ó ti ní tiẹ̀ nílẹ̀ tẹ́lẹ̀ tí ò clear and many times ló ń lọ sórí rédíò ló ń grad interview lórí ẹgbẹ́ tó dénú ẹ̀ láti bí ọdún méjì mẹ́ta and you call yourself a board member lẹ́yìn tí ò yẹ kó rí bẹ́ẹ̀ even in a church tí ẹnìkan bá pọ̀lẹ̀ ní pásítọ̀ mẹ́ẹ̀ tí ò lè ṣọ́ọ̀ṣì láàrin ọdún méjì mẹ́ta ìpèsè pé ó ti yọ rẹ̀ so Akínpẹ̀lú gbogbo èyí tó ń sọ lórí ọ̀rọ̀ tẹ̀ náà lọ ọ̀nà tẹ̀ náà lọ yẹn èmi kà á sí ingenuine excuse àkọ́kọ́ lélẹ́yìí lórí ọ̀rọ̀ tẹ̀ náà lọ ọ̀nà tẹ̀ náà lọ àwọn náà ti dé bá mẹ́ ìyẹn ti ń happen láti ọdún tó lọ bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹgbẹ́ pátá ni wọ́n sọ̀pọ̀tì wípé ẹni tí ó ń jẹ́ ààrẹ Rasaki Arógundádé òun náà ni kó mọ̀ bá ẹgbẹ́ nìṣó ìdílé lẹ́yìn púpọ̀ náà àwọn tó pẹ́ àwọn náà executive yẹn ojúṣe wọn ò pé gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó lè darí ẹgbẹ́ ní orígun mẹ́rin Nàìjíríà so it's only Rasaki Arógundádé yìí recently tá a ṣe ọ̀sẹ̀ méjì festival he spent 2 days nínú Ìbàdàn bí ẹ béèrè ní ọwọ́ anybody wọn tí ń bá ka bóyá bírú Alhaji Bigi Alhaji Monsuru secretary to the organization àwọn executive wo ẹlòmíì give excuse báwọn gbà lọ́wọ́ àwọn òde wa so àwọn yẹn péréte ẹnìkan ni wọ́n tẹ̀lé ààrẹ wa tí wọ́n fi ṣe àṣeyọrí ọdún ọ̀sẹ̀ méjì festival owó Yorùbá kan sọ pé tó o bá sílẹ̀ ò lè bá wọn pín so gbogbo ìwà wa ta ẹ̀ṣẹ̀ jọ́ yìí tá a jẹ́ Ọ̀yọ́ state yìí ta ẹ̀ṣẹ̀ jọ́ ìwọ̀n yìí gbogbo àná fọwọ́ sí wípé Rasaki Arógundádé ojúṣe ẹ̀ pé àwọn Yorùbá tẹ̀lé tó bá mojú ògùn nípa bìnírè òun làwọn ọmọ ẹgbẹ́ mọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ so kò sẹ́ni tó lójúṣe Rasaki Arógundádé nínú ẹgbẹ́ táwa ẹ̀bí náà jọ ní ìṣe ó ti over 2 years now bóyá 2.5 years now tá a jọ ìwọ̀n so àwọn náà sáà rí náà adẹ̀tí mẹ́mẹ́kan bọ̀ ká tó dọ́dọ̀ wọn so ọmọ inú ẹ̀kọ́ ni wá agbé ẹ̀kọ́ dọ́dọ̀ tí wọ́n ní àwa náà rí pé Rasaki Arógundádé yìí òun ni ojúṣe ẹ̀ pé tó dẹ̀ lè darí ẹgbẹ́ OPC inú ẹ̀rà so àwọn kan dìde lóòótọ́ ní láti ẹ̀ pípẹ́tẹ̀ náà ti pé àwọn ló kàn ẹ̀yìn tó kàn níbò tó bá jẹ́ Ọ̀yọ́ state only tó bá ní kí wọ́n dì í níbò àwọn tí wọ́n jáde yẹn wọ́n lè rí ẹyọ ẹnìkan torí ìgbà táwọn kan dénú ẹgbẹ́ àmọ̀ yìí ìgbà tó di ọ̀rọ̀ ìṣípòpadà
lẹ́gbórí wọlé wá nígbà yìí náà wà ńbẹ̀ ẹ̀yin ló kàn so ẹni tí ò bá wa ṣe kí ló fẹ́ mọ̀ tá à ń ṣe nínú ẹgbẹ́ yẹn ìdí nìyí tí gbogbo ẹgbẹ́ fi panu pọ̀ wípé ìgbà tí ẹgbẹ́ ò tí ì fẹsẹ̀ múlẹ̀ làwọn ṣe ìwé òfin wípé téèyàn bá ti lo tẹ̀ náà méjì wípé kó máa lọ bẹ́ẹ̀ nígbà tẹ́gbẹ́ ti dúró àwọn ti panu pọ̀ àwọn ti ní ìwé òfin míì tó máa ó ti jáde gan kò kàn tí ì bọ́ sí all the state ni ìgbé kò sí ọ̀rọ̀ wípé ó bá ti lo tẹ̀ náà méjì máa lọ mọ́ àfi tí ó bá ṣe ń tẹ́gbẹ́ òfẹ́ tí gbogbo ẹgbẹ́ disagree pẹ̀lú ẹ̀ wípé kò mọ̀ lọ tó ìyẹn ni Ṣínà lọ dúró lé lórí wípé tẹ̀ náà nìkan pé ṣé tẹ̀ náà àrà sákàlógún ládébádé tó bá pé ṣé Ṣínà tí kò sínú ẹgbẹ́ tí mo ní ká yanjú ọ̀rọ̀ ẹ̀ for 3 years tí ò lọ ṣóò ló fẹ́ lọ take over lórí àwọn wo ṣebí ààrẹ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ló lẹ́gbẹ́ àwọn mẹ́mbà tó lẹ́gbẹ́ wọ́n ní ẹni táwọn ìfẹ́ nìyẹn ẹni tí mẹ́mbà bá dẹ̀ fẹ́ lórí wọn náà ló sọ lórí wọn lórí so ọ̀rọ̀ wípé tẹ̀ náà pé ọ̀nà tẹ̀ náà pé ingenuine excuse ni ìyẹn kọ́ lọ kí Ṣínà ló lásìkò lẹ́yìn kó wọ́n náà bá ṣe yanjú tó wà ní àárín òun àti ẹgbẹ́ ok ẹ bá bí Ṣínà pẹ̀lú níṣe wípé láti bí 3 years wọ́n renew ID card over 2 years ẹni kó show ID card ẹ̀ ìyẹn Ṣínà kí pẹ̀lú ó pé ara ẹ̀ ní national PRO èmi ò takò torí the national PRO yẹn Ọ̀yọ́ state ló ní Ọ̀yọ́ state lọ fún níbo bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ yìí àti àgbì pé kí wọ́n gbọ́ ìyẹn fẹ́ lómi lẹ́kọ̀ọ́ tó ráì nígbàgbọ́ wípé a parí ọ̀rọ̀ Ṣínà Akínpẹ̀lú tẹ̀tẹ̀ tó wà ló ń tọwọ́ bọ̀ yìí wípé tẹ̀nú ẹnìkan ti lọ ó lè túbọ̀ fa àkóbá fún un torí o ò sínú ẹgbẹ́ ẹ̀kọ́ 3 years tó wá yẹ kó wá bá wọn máa dá sí ààrẹ kan lọ tàbí kan ò lọ bí kì í ṣe kó wọ́n náà láti yanjú èyí tó jẹ́ ti tiẹ̀ kó lè tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ yẹn. Comrade Rotimi Olúmọ ṣé ní báyìí ìwé òfin tí ẹgbẹ́ ní tẹ́lẹ̀ ẹgbẹ́ ti ní wọ́n ti ṣe àtúnṣe wọ́n ti ṣe ìwé òfin míì. wọ́n ti amẹ́nẹ̀. ṣé ní báyìí ààrẹ Rasaq Arógundádé Saddam àwọn ni ó mọ̀ jẹ́ ààrẹ ẹgbẹ́ OPC New Era títí ayérayé. bó ṣe rí nìyẹn àfi wọ́n ní tí ọba bá ṣígbáwò ni wọ́n rọ̀ ní wọ́n máa ń sọ pé ó ti ṣígbà. tí ó ṣeé ṣe bẹ́ẹ̀ kéèyàn kan máa tẹ̀lé títí ayé. ó wà nínú àwọn ẹgbẹ́ mi náà bẹ́ẹ̀. life president. nígbà tí mo wà ní Gani Adams fashion láti ìgbà tí ààrẹ Gani Adams ti wà níbẹ̀ ṣé wọ́n change president nínú ẹgbẹ́ àjìjàgbara wọ́n bá ní kí wọ́n mọ change president ó mọ ń fa wàhálà tó pọ̀ láàrin ẹgbẹ́ ni ẹgbẹ́ change president lọ́dún méjì tracker máa wá yálà rẹ̀ àwọn tó fẹ́ dupò tàbí àwọn tó fẹ́ jẹ́ afọ ẹgbẹ́ sí méjì tó nínú ẹgbẹ́ ìjàgbara eléyìí kì í ṣẹgbẹ́ olóṣèlú ìdẹ̀ kì í ṣẹgbẹ́ elépo kì í ṣẹgbẹ́ aláta ẹgbẹ́ àjìjàgbara ni tí ìbá ṣe pé ààrẹ bá ṣe tí ẹgbẹ́ ò fẹ́ tí gbogbo ẹgbẹ́ fúnra ara wọn kọ́ ààrẹ lè sọ fún ààrẹ wípé àwọn júwe ọ̀nà lè fi gbé kó bá lọ. kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwọn National Coordinating Council National Executive Council NEC àti National Elders Council kí ni ìbáṣepọ̀ wọn ǹjẹ́ gbogbo ìgbésẹ̀ tí ẹgbẹ́ ń gbé yìí ǹjẹ́ gbogbo wọn faramọ́ jáàrin gbogbo wọn gángun pẹ̀lú ààrẹ Saddam. ẹ ṣe the leader of the Elders Forum because nínú OPC New Era ìyẹn ò sí nínú ẹgbẹ́ tàwa ti pò bẹ̀tìgbà tá a dé inú ọ̀dọ́ tí wọ́n a rí pé wọ́n ní Elders Forum department so ìyẹn mi pé àwọn àgbẹ̀gbẹ́ ni wọ́n kóra wọn síbẹ̀. now tá a bá sọ̀rọ̀ nípa Elders Forum meeting yìí ẹni tí ó jẹ́ Alhaji Monsuru ó ní leader ó ní chairman of the Elders Forum committee that Alhaji Monsuru yẹn tó jẹ́ olórí gbogbo ẹgbẹ́ yẹn ó ń fúnra rẹ̀ faramọ́ wípé ọ̀rọ̀ ìṣípòpadà ò sí ìyẹn túmọ̀ sí pé àṣepọ̀ tó dánmọ́rán ó wà láàrin ààrẹ Abdulrasaq Arógundádé àti Elders Forum meeting so n tó fi mú kí ààrẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí olórí department yẹn bá sọ jáde àgbàgbọ́ gbogbo ẹgbẹ́ ló sọ so ààrẹ yẹn ó wá ìpẹ́ ó pẹ̀lú ààrẹ Abdulrasaq Arógundádé wá sí NEC ńkọ́ NEC àwọn executive council. àwọn executive council yẹn gbogbo wọn náà pátá bóòdì national secretary ló sáyìn ìwé dismissal of the Ṣínà Akínpẹ̀lú so gbogbo wọn pátá ni wọn àjọṣepọ̀ wà láàrin wọn
tí gbogbo wọn dẹ̀ faramọ́ wípé ẹni tó tó bẹ́ẹ̀ náà ní tó lè darí ẹgbẹ́ tábà níbi tọ̀tẹ̀ sí ẹni tó tó bẹ́ẹ̀ náà nìyẹn ìwọ̀n bẹ́ẹ̀ táwa náà débẹ̀ níbi 2 years ago 2.5 years ago tá à ń rí a rí pé láàrin wọn yẹn ẹni tọ́lọ́ ìpè ní ilé sọ́lọ́ la o ẹni tọ́lọ́ ìpè tó ìlò lọ́wọ́ tó jẹ́ gẹ́gẹ́ yẹn ìmọ̀ progress ó ní ààrẹ Abdulrasaq Arọ́gbódádé. kí lẹ rò pé ó lè jẹ́ ìgbésẹ̀ ojútùú láàrin ààrẹ Saddam àti Comrade Shina Akínpẹ̀lú? lóòótọ́ ṣé yíyọ ló kàn ṣójútùú wà ṣé kò ní bí aáwọ̀ táwọn èèyàn ní rí i pé ẹgbẹ́ OPC tó ti dé wọ́n tó ti bẹ̀rẹ̀ ní ẹ̀rà ló tún fẹ́ dá rúgúdù lẹ̀? ó lè sí wàhálà kankan because inú ilé ẹni láti jẹ èkúté onídòdó and not only OPC inú ẹ̀rà ló wà lórílẹ̀‐èdè Gani Adams faction wà so and tún ní another OPC reform wà so èyí tẹ́mi mọ̀ tó jẹ́ solution ni pé àkọ́kọ́ kí Shina fúnra rẹ̀ ó mọ̀ ṣe ohunkóhun tí ó tako àṣẹ àti ìlànà ẹgbẹ́ and the issue ọ̀rọ̀ pé wọ́n suspend ẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ ká kọ́kọ́ mọ̀nà tàbí òun fúnra rẹ̀ ó send mi ní message náà Shina Akínpẹ̀lú rẹ̀ ti yẹ kọ́ la need for now inter lè ṣe ni pé Shina mú àwọn tó lè lọ bá even tírú èmi yìí náà tí mo lè kó ipa gẹ́gẹ́ bí mo ti ń kópa lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tí Shina ò gbà láti gbé kó tẹríba fún ẹni tí ó jẹ́ aṣáájú tí Shina bá gbà láti gbé kó tẹríba àmọ́ àwọn tá a máa tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ dé ọ̀dọ̀ ààrẹ Abdulrasaq ẹni tó létí gbọ́ ni tó dẹ̀ mọ́ ń tẹ́tí sọ̀rọ̀ so tí wọ́n bá ààrẹ sọ̀rọ̀ mo nígbàgbọ́ á tẹ́tí sí táwọn èèyàn fẹ́ léyìí tí Shina bá fọwọ́ síbi tí ọwọ́ ń gbé tọrọ yẹn dẹ̀ bá yẹn. ipò tí yín náà báyìí láìfù ní títí ayérayé ni. Ọlọ́run ló ní títí ayérayé lọ́wọ́. àbí constitution ò sọ̀rọ̀ lórí ìtẹ̀yìn tìpínlẹ̀. kọ́ńtẹ́ gbogbo ìwé òfin àti ṣe gbogbo ẹ̀ ọwọ́ àwọn ọ̀gá lókè ló wà tí wọ́n bá sọ wípé constitution dúró wípé lẹ́yìn ọdún báyìí ṣẹ́dí èyí tó jà jù ń bẹ̀ ni pé àyè tó wà báwo ló ṣe lò irú ìfẹ́ wo ni àwọn tó kúrẹ́ ní state ẹni wọn ní sí ẹ̀ so continuity lè wà fẹ́lòmíì lọ́wọ́ sọ pé tẹ́lẹ̀ ti pé láwọn ọ̀pọ̀ òun làwọn fẹ́ òun lóyìn ṣe tí ìlú fẹ́ láráyé ń fẹ́ lọ́wọ́ so gbogbo ohun tó jọ lọ́wọ́ òfin kò sí lọ́wọ́ tèmi tó wà ní ọwọ́ àwọn olórí wa tó wà ní òkè tá à ń pè ní National Coordinating Council member tí ààrẹ Abdulrasaq Arọ́gbódádé tó ń ṣe lórí fún wọn.